Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin gidi ẹ̀yin pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. My advice to you women, any relationship to your mobile ti war, kẹ́ tó make any break up, consider àwọn ọmọ yín. Bí tí n bá lọ, kí ló máa ṣẹlẹ̀ sọ́wọ́n ọmọdé yìí? Ẹ má rò ó. Ẹrù ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀, kò sí marriage tó sweet ẹ bá jẹ́ ká tọ́ra wa. Kéèyàn kan bọ́ síta kó sọ pé marriage kan wà tó sweet láéláé. Òfò nínú òfò ni. Ariwo ọjà ni. Gbọ́n kan tọ́wọ́n àgbà máa ń pe ìgbéyàwó ni. Wọ́n ní múlẹ̀ òkùnkùn. Tí èèyàn ò ṣaláì bá ṣe ni. Ìwọ ló máa mọ bó ṣe máa guide ara ẹ̀. Tó dẹ̀ máa béèrè fún ìtọ́sọ́nà Ọlọ́run ọba lórí relationship yẹn. Why are we suffering our children for what is not? Why are we letting them to pay the price which is not their price? With our nonchalant attitude, nonchalant character, nonchalant behavior. What I saw that played out in those two roles is ego. Davido too was proving egoistic. To jasi pé when two elephant fights, who suffers? The grass. Ọmọ yẹn ló ń suffer ẹ̀. But I thank God Almighty for intervening and for going to the heart of the mother and the heart of Davido himself. That is just mine. Thank you. God bless you. All right, thank you, Dad. Thank you, sir. Uncle Lati, ṣé mo èdì tó máa ń di ewúrẹ́? Tó fi máa ń bá yẹ sùn. Kí ló máa ń pè? Ṣiṣẹ́ ni. Thank you, sir. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Wọ́n lọ máa ẹ̀ka ṣìṣe. Boss, okay. Bọ́dà Láti ẹ fún mi ní ó lè má tó up to 5 minutes nǹkan tí mo fẹ́ sọ. And the message will go to ẹ má bínú bí bá ṣe fẹ́ sọ, please. It's just a message. You understand? It will go to Baba Mohbad and Sister Comfy. Nínú nǹkan tẹ́ play yẹn. In fact, ọ̀rọ̀ ńlá ni fún ẹni tó bá ní etí, you understand? Tó dẹ̀ ní ọgbọ́n. First thing, I'll have to pass this message to Baba Mohbad. Daddy, if truly you love Mohbad, like you said, nǹkan tí bàbá yìí sọ tá gbọ́ tí Bọ́dà Láti play tán yìí, ọ̀rọ̀ ọgbọ́n ni. Mo wá fẹ́ sọ ní ìsọ ẹ̀sìn Muslim máa ní pé tí òkú bá kú tán, ìṣe tá bá ṣe lójú ayé ẹ̀ nígbà tó bá tún lọ tán nípa ìyálà ní pé a sọ̀rọ̀ nípa burúkú nípẹ̀ tàbí ní dáadáa, òun ni ẹ̀mí ọ̀dọ́run o bọ̀bọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ, òun ni ẹjọ́ ẹ̀ máa fi wà lọ́rùn. Tó bá jẹ́ pé time tí Mohbad kú báyìí à ń ṣe ẹ̀yìn Mohbad ní yàmàyàmà, tó jẹ́ pé nínú à ń support Mohbad ni àwọn kan fi ń gbé òbútúárì àwọn èèyàn kiri. To me it is not good. Ẹ wá àtúnṣe níbi ibẹ̀ yẹn kí ẹ̀yin Mohbad kó lè dára. That's for Baba Mohbad. Sister Comfy, tẹ́ bá ń gbọ́ mi ò bú yín o, but my own advice. Ẹ jọ̀ọ́ mà. Ẹ ní sùúrù, Bọ́dà Láti ní kẹ́ fún mi few minutes tèmi mo fẹ́ sọ bí mo ṣe fẹ́ sọ nìyẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀kan ni ó máa ń gbọ́rọ̀ tó dẹ̀ jẹ́ pé ó máa yéèyàn, ẹ̀kan dẹ̀ ni ó máa gbọ́ tí ò léèyàn tó yẹ kó máa da làákàyè èèyàn rú. Mo wá ń bẹ̀ yín, tèmi ni o, kò ń ṣe tàwọn èèyàn, ó lè right ó lè wrong lọ́dọ̀ àwọn ènìyàn. Ní nǹkan tí ẹni yìí play tán, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ justice tá ń já yìí, ẹ jẹ́ ká kọ́. Dẹ̀ nífẹ̀ẹ́
nífẹ̀ẹ́ Mohbad òun gangan tó kú fún ara rẹ̀ nítorí pé kí ni mo tún sọ lẹ́ẹ̀kan sí nítorí pé tí òkú bá kú tán ni wọ́n sì máa kọ́ fún ẹ fi ìfẹ́ tẹ ní nítòótọ́ pẹ́ ní sí Mohbad ẹ fi yíwà padà lórí àwọn nǹkan tó ń sọ nípa yín ẹ jọ̀ọ́ mi ò tó advice yín o but èmi kàn sọ tèmi gẹ́gẹ́ bí àmọ̀ràn ẹ understand mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé everybody. o tí lo 5 minutes. Happy Royal. mo lè má lo 5 minutes. Happy Royal. Tèmi wá rèé. Ìmọ̀ràn tèmi lélẹ́yìí sí ewúrẹ́ onílé. Gbogbo ẹ̀dá tó wà láyé ló responsible fún ṣíṣe àti àìṣe ẹ̀. That is your action and your inactions. Tó bá ti wá wù ẹ́ lọ́kàn ṣe dáadáa, tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe feel pé o máa represent ara ẹ, ọjọ́ iwájú ẹ àti tàwọn ọmọ ẹ, continue because you are an adult. Ìmọ̀ràn tèmi ni o, ṣe mọ̀ pé èèyàn kan ti sọ tiẹ̀. Now that is my own. Ṣé wá rí ti pastor tí wọ́n gbé RIP lé lórí àti any other person tí wọ́n bá ti gbé RIP lé lórí. I've said this thing before and I'm saying it again. Ojú ló ń kọ́yan rìn tó ṣe ń kánjú fẹ́ sí ni lójú. Àtọ́jú àti yanrìn ara kan náà ni wà. Àti pastor àti Comfy àtèmi tí mò ń sọ̀rọ̀ ọjọ́ kan máa jọjọ́ kan kẹ́nìkan kan má kánjú sinmi, má kánjú gbé nǹkan kan lé mi lórí, má kánjú gbé RIP lé mi lórí. The only thing tó kàn lè ṣẹlẹ̀ ni pé tó o bá gbé lé mi lórí o lè ṣáájú mi lọ, but even at that àtijọ́ máa lọ náà ni, ṣé you get? So èmi ò ní advice pé don't do it again. As a matter of fact tá bá ti ṣetán lẹ́nu gbé tiwa gbogbo àwọn àtàwà yìí ṣe it is for you, it is for your life, it is for your future, it is for what you will become, it is for what you have become. Ibi tó lè ṣe àṣeyọrí dé láyé òun ló dé yẹn, and the whole world can see. Thank God for internet. Tó bá jẹ́ pé kò sí internet, a lot of us will still be thinking that good people, that some good women or gbogbo obìnrin lóbìnrin rere. Ṣùgbọ́n internet jẹ́ ká rí àríṣà ara wa, ó dàbí mirror ni, ó ń ṣọ́ ẹ̀, ó ń wò mí, ó ń wò ẹ̀. Bójú Olúwa ṣe ń wò mí bẹ́ẹ̀ ni ojú internet ṣe ń wò everyday. Gbogbo nǹkan tó dẹ̀ ṣe kò lè gbé. Alright, so ẹ má wulẹ̀ kánjú, kẹ́nìbọ̀dì má pìtì ẹ̀, kẹ́nìbọ̀dì èmi ò fẹ́ kẹ́yàn máa pàlọ́ àbí ṣàlọ́ fún anybody. Lẹ́ẹ̀kan mo sọ pé ṣìṣe tó ń béwúrẹ́ tó fi ń gùn ìyá ẹ̀, ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn, bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹni tó bá ṣe rere á bá, ẹni tí ò bá, àbí lórí ọ̀rọ̀ lọ́rọ̀, ẹni tí ò bá ṣe rere á bá. Ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ bàbá Mohbad jù, ìfẹ́ yẹn ìfẹ́ gidi ni, ìfẹ́ tó in fact àwa ò láìkí wọn torí ẹ̀ làwa ṣe ń sọ̀rọ̀ báyìí. Ẹ̀yin dẹ̀ láìkí wọn, òun lẹ ṣe ń kọ RIP lórí picture àwọn ẹni ẹlẹ́ni. Ẹ continue. I'm not going to tell you to stop. As a matter of fact, tẹ́ bá stop, you are a bastard. Don't stop. Keep doing it. Keep keeping up. Continue with it. Use it. It is your time. Enjoy it while it lasts. The only thing I'm happy about is Obimosile. Odeni orúkọ tiẹ̀. So my own will not affect your own. Your own will not affect my own. Keep it up. Thank you. That's my word of advice for you. Thank you. Debbie, show sọ̀rọ̀ ni. Are you not talking? Were you not talking? Were you not talking? Were you not talking? Àtẹni tó ń gbé gẹ́gẹ́ bó ṣe sọ. Ẹni tó ń gbé RIP léèyàn lórí á kú. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí màá kú. Ìwọ tó ń sọ̀rọ̀ wàá kú. Kọ́lọ́ má ẹ̀ka fi ọjọ́ ọlọ́jọ́ lọ nìkan ló yá kú. Ní ká má fi lọ. Àṣẹ. Pátá wà ń lé ayé lọ́wọ́ ìlàṣì máa kú. Latisneh. Nobody lives here. Latisneh. Ó gbàgbé ọ̀rọ̀ wọn àgbà ni. Nígbà tó bá lọ síbi tòkú tàbọ̀ léèyàn kú, wọ́n á ní òkú ń ṣe kí ni? Òkú sunkún òkú.
Awáyé kan kò sí. akáwọ́ lérí ń sunkún ara wọn. Bẹ́ẹ̀ ni awáyé kan ò sí. Gbogbo wa la máa lọ. Ìjọ ta máa lọ yẹn láàmọ̀ ìyẹn lọ́lọ́run fi ju gbogbo wa lọ. Àdìtú lọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ìwọ tó ń ro kúrò ní o mọ̀ bóyá o máa ṣáájú mi kú. Bẹ́ẹ̀ni. Ibi tọ́lọ̀ ń fọ́ nísì. Ìwọ tó ń lu aago ikú lémi àtàwọn ọmọ mi lórí. O mọ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ wo disturbing ṣé disturbing mọ̀ pé òun máa kú nígbà tóun kú yẹn ẹ wo bí tí kú ti ka mú ẹ wo bí tí kú ti ka mọ́. Ìjọ ẹlẹ́rú kú ti bà mí. That is one of the reasons. Wọ́n pé àwọn tó ń ṣe iṣẹ́ ibi tó ń sọ̀rọ̀ burúkú yìí they don't learn from past. Ó yẹ kí Comfy ti learn from past now. Tèmi ọkàn ló gbé Comfy kúrò Nàìjíríà tó fi lọ Germany. Ọwọ́ ẹ̀ ò tí ì tẹ̀kù dà tán. Ó ń ṣe galala. Àwa tó ti gbé a mọ nǹkan tá a lè ṣe but a fi ẹ́ lé kóòtù Ọlọ́run lọ́wọ́. For the fact I heard she's an asylum person, as a lawyer I know what I can do. Ìdájọ́ ọwọ́ Ọlọ́run ni ìdájọ́ wà. Ìdájọ́ lèèyàn máa fi sọ́wọ́ Ọlọ́run. Ọwọ́ Ọlọ́run ni. Ọwọ́ Ọlọ́run ni. But tí mo sọ lénìí fún kó jókòó kó ronú pìwàdà o. There is life after J4M and there will be life after J4M. No, that is it. Thank you, sir. Leo. Good afternoon. Good afternoon, ma. Good afternoon, sir. Brother Lateka Sosa, sir. The panelists and commenters, good afternoon. A wonderful day to everyone. Yeah, fine, sir. She's getting better. They said a word is enough for the wise. Gẹ́gẹ́ bí ìkọ́tí keyboard so we all are going someday but ìjọ náà là wá mọ̀ and kò ní kéèyàn máa persuade àbí kéèyàn máa bẹ̀ let her continue. Yes, the reward is waiting for her. Òun gan fún rẹ̀ ṣọ́kọ ẹ̀ kú ni ìgbà tọ́kọ ẹ̀ kú ṣọ́kọ ẹ̀ gbáyé lọ kò gbáyé lọ now. So let's keep on watching. There is always reward for whatever we do in life, either good or bad. There is a reward for it. Thank you very much. No, ọ̀gá mi pè mí ọ̀gá mi wọlé ni. Ẹ ṣe wọlé padà. Ọlọ́run àti ẹ jẹ́ kí n bọ́lẹ̀ bóyá lómi lè fẹ́ wọlé understand. Yes, èmi gan fẹ́ bọ́lẹ̀. Ẹ wá dáná. Gbọ́dọ̀ ń bọ́lẹ̀ lọ. Thank you, Abiroya. Ẹ gbá àwọn èèyàn wọlé, ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa àwọn òbí tó máa ń fọ ọmọ bára wọn jà. That topic is It's very germane. Very germane. Sacrosanct. Germane and sacrosanct. Sacrosanct. Yomi, Yomi try. Yomi try. Oh no, àlàyé ńlá ni wọ́n. God bless you. Tí o bá tiẹ̀ ṣe mọ́ níbi tó bá dé, tó bá nóhun ò ṣe mọ́ níbi tó bá dé. Ó ní rèsé òfin gbá mọ́, èyí tó ti fílẹ̀ kò lè parun. Please come up. Thank you, Kid Boss, for that topic. Come up, please. Tó bá yẹ pé kì í ṣe pé wọ́n ń ba ṣe ọwọ́ ẹ̀ jẹ́ ni, kò bá ti lọ fáàgàn jù báyìí lọ. Wọ́n ń ṣera wọn, wọ́n rò pé wọ́n ń ṣe Yomi. No, Christian. Wọ́n ń ṣera wọn, wọ́n rà wọn. Sami Jojo ni number 1. Bọ́dà láti. Sami Jojo ni number 1 tó ń bá ṣẹ́wọ́ Yomi jẹ́. Sami Jojo ni.
Sam Jojo ẹ má dàkọ̀ Sam ẹ má fi Sam Jojo sílẹ̀ ẹ má Sam Jojo kọ̀. Dàlà tí a ní fi sílẹ̀ ó sọ pé òun máa mú evidence wá fún wa látànà a ti ń béèrè lọ́wọ́ ẹ̀ báyìí ní sí. Ẹ bá wa pe Sam Jojo àti àwọn kan fẹ́ rí evidence Mr. Yomi. Àti ìlú o. Sọ̀rọ̀ nísìn. A fẹ́ rí evidence yẹn. Evidence kí ni? Ó lóun fẹ́ lọ gba evidence òun lọ zone 2 òun lọ sí kinní kan òun máa mú evidence àtànà èmi gan tàkò ẹ̀pá lórí ọ̀dọ̀ pàpà yá mi. Evidence kí ni? Evidence kí ni? Bàbá brother àti kílẹ̀ ẹgbẹ́ kọfí Sam Jojo lẹ̀ tá ló máa fi lẹ̀ orí wọn gbígbẹ bí ẹja ègùn yẹn. No ẹ má gbà fi wọ́n sílẹ̀. ẹ wo bí ẹ má bí o. Àní fi wọ́n sílẹ̀ àní fi ilẹ̀ àní fi ilẹ̀. Damlog ẹ má bù ọ́ náà. Damlog ẹ má bù ọ́ náà. Kò nídìí pé ká bù sẹ́ evidence yẹn pé ó ní Mr. Yomi ń parọ́ ó ní àwọn ibì kọ̀ọ̀kan tó ti ń parọ́ só lọ confam ní zone 2 kó mú evidence yẹn wá ìkó tèmi kàn ń béèrè nìyẹn èmi need láti bù mi need láti sọ anything sí. Sam Jojo that evidence you must bring and come out na wetin me I wan tell you be that. Evidence pé Yomi lọ sí. Bóyá ó ń parọ́ àbí kọ̀ọ̀kan tó sọ pé òun fẹ́ gbé jáde òun là ń dúró dé. Wípé wọn ṣe fún forensic irọ́ ni gbogbo nǹkan tá everybody náà ń dúró dé nìyẹn wọn ò bá wọn jà náà. Àwọn ò bá wọn jà o. Bọ̀ ó ní ó tiẹ̀ ń sọ lánàá pé tóun bá sọ̀rọ̀ bóyá èèyàn kan máa lọ sí prison tí ẹ̀ sọ́kọ́ tó tiẹ̀ wà lẹ́nu ẹ̀ ná kó tiẹ̀ sọ ná. Irọ́ ń parọ́ fún rọ́. Tẹ́ bá ń gbọ́ Bossman 2. Ọmọ ọlọpẹ ọmọ o. Bọ́lá tí àgúnyàn náà náà fásitì lọ́mọ sọ̀nà Bossman 2 wà náà Bossman 1 wà. Bọ́dà láti. Bọ́dà láti ẹgbẹ́ kan tí MFM sọ láàárọ̀ yìí. MFM ẹ mọ̀ pé ọ̀dọ̀ MFM ló wà náà tó ti wá sọ́dọ̀ wá ṣẹ́ ń gbọ́ mi. MFM ní ó ní kí ni Sam Jojo fẹ́ ó fà yìí. I dey see you dey buy but you no dey come. Mo ń gbọ́. Ẹ mú tẹjọ. Bọ́lá àti ẹ̀ka sàn. Ó dọ̀nà. Kí ló ní MFM sọ? Eré ìtì ẹ̀mọ́ bá yẹn ń ṣèké. Ọmọ. Wọ́n tún ti padà lọ sọ́dọ̀ MFM lé ní ibẹ̀ kan ló wà ní few minutes back. Èké àfò ló máa ń ṣe. Ta ló padà lọ sọ́dọ̀ MFM? Sam Jojo ọ̀dọ̀ MFM ló wà throughout lé nígbà tó ń sọ̀rọ̀ camera down náà. Àwọn ló máa ń mọ gbogbo nǹkan Sam Jojo worldwide. Ẹ mọ̀ pé àwọn ló rí ibẹ̀ bàbá náà ni Sam Mohbad pé Jojo wọ́n ti ṣe wá. kinní náà gbogbo Bóyá bẹ́ẹ̀ nígbà tí iṣẹ́ máa ṣọ́ náà. mi ìmẹ́ tó sẹ́ndì nudity kan sí mi ibi tí wọ́n sẹ́ndẹ̀ sí mi. Wọ́n ti sẹ́ǹdẹ̀ sẹ́yìn náà. Àwọn sẹ́ndẹ̀ sí mi. Ọkùnrin dọ́dọ̀ mi. Tí ọmọbìnrin kan ti dúró tó para. Ẹ̀yin náà ti rí. Ọmọ tó ń sọ nìyẹn ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn àwọn àrẹ mi rẹ̀ ni. Everywhere náà láti wò ń tẹ́lẹ̀. Ta ló gbé yẹn síta? Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ yẹn lọ fà á máa explain. Ẹ ṣáfẹ̀ ká sọ̀rọ̀ yìí ṣá. Ọ̀rọ̀ yẹn lọ fà á Ọlọ́run. Lára tí mi fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ jàre. Kí ló dé tẹ́ fi kí n má sọ̀rọ̀ pa kí ló dé? Isabella is a go. Àwọn àdó ti fẹ́ sọ ẹ̀dẹ́ nìkan má sọ̀rọ̀ pa kí ló dé ṣókó mi wà nù ẹ̀. Isabella ìfègò ó yá ṣáwá ìfègò. bọ́dá láti ẹ̀ka sọ ṣé mọ̀ kó obìnrin ní sọ wọ́n ní fẹ́ kí wọ́n sọ tó bá jẹ́ pé bọ́dá láti ṣe mọ̀ pé obìnrin ni wọ́n ní fẹ́ kí wọ́n sọ ṣùgbọ́n tó bá yẹ pé ọkùnrin ni wọ́n ti gbogbo wọ́n ti máa ga sí. Gbogbo àwọn kí ló ń pẹ́. Wọ́n sọ kiri iṣẹ́ tí wọ́n máa ṣe nìyẹn àwọn women supporting women iṣẹ́ tó ń tẹ̀lé nìyẹn. No, fẹ́ promote ẹ̀ ní títà nẹ́bì. Fẹ́ promote ẹ̀ nígbà yìí gbogbo ẹ̀ láti rí gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa. Tẹ̀gbọ́n mi kọ́ tí kí ló kọ ẹ̀gbọ́n mi yìí Sakuma Sakuma ìfègò gbogbo ẹ̀ náà ló wà lẹ̀ kọ̀ọ̀kan náà ní kọ́tà yìí náà yìí náà. Ti Sakuma ti ẹ̀ fáyà tó tẹ̀ jáde yìí la. Kò sí bá ṣe máa fọ́ ti Isabella tá à ní sọ Sakuma. Bọ́lá tí tọ́dọ̀ Sakuma ló ń da ẹ́gọ́tì lórí yẹn. Sakuma ti wọlé lọ́nà látijọ́ yẹn. Sakuma ti bẹ̀ wá sọ̀ láì. Ẹni ẹlẹ́ni. Sakuma dẹ̀ ní òun ò regret nǹkan tó òun ṣe náà nìyẹn. Àbí ọkùnrin ni wọ́n. Bàbá lo gbáǹkọ̀. Wọ́n sọ bẹ́ẹ̀, I can read the message for you. Odidi obìnrin láì ṣe pé èèyàn tó ń dé tàbí something like ó ṣọkọ lé ẹ ó dẹ̀ naked ara ẹ̀ manipulator lọmọ yẹn. wọ́n jọkùnrin nínú fídíò kan. Wọ́n ní bó ṣe máa naked nìyẹn wọ́n ní bó ṣe máa ṣe bẹ́ẹ̀bì. Àwọn amúnibúni àwọn ìdọ̀tí àánú àwọn amúnibúni. Sùúrù náà jẹ́ kí Deborah sọ̀rọ̀ kò ìsọ̀rọ̀ látàrọ̀ ẹ̀jẹ̀. Àwọn oníranù ó dẹ̀ pẹ́ra obìnrin àwọn tó mú obìnrin bú àwọn tó mú yàn bú tó máa mú kó bú obìnrin nìyẹn ó bọ́ra òun kírìmù
kò sí kankan lára ẹ lórí ìwòwò ọmọlúwàbí tó lọ ń da ẹ ó dẹ̀ ń kírìmù lójú ọkọ lọ́kọ láìṣọkọ lé ẹ láìṣọkọ tó sanwó orí ẹ òun kírìmù lójú ọkọ lọ́kọ àwọn bá fẹ́ sọ̀rọ̀ ẹni kó máa sọ ẹni ẹ ló lọ fà kí ló lọ fà àwọn ìdọ̀tí owó àṣetọ́ olóní àwọn kan òun gbé bọ́ta wẹ́ẹ̀rẹ́ àṣẹ ìwọ ọgbọ̀n àṣẹ ìjọba lórí kọ̀ọ̀dù ara yín ni onírànù onídọ̀tí òfò ẹwọ ẹgúdúgbò bíi kíní àwọn aṣẹ́wó àwọn amúnibú ni. ọkùnrin ọlọ́kùnrin báwo ló ṣe máa bọ́ra sí ẹ̀ lóde máa lójú ọkọ lọ́kọ wọ́n ní nudist wọ́n ṣe pọ̀ tí ẹ̀rọ àjọ nakedly naked very useless woman being. bọ́lá tí wọ́n ní nudist bọ́dàlà tí wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn ó jẹ́ kó plan lé lórí. olóbodòbò o ti ní òfẹ́ dá sí má dá sí. gbọ́ yín èmi ò tẹ̀ gbọ́ wọn o. má dá sí láti ní òfẹ́ dá sí. ilẹ̀ wúrà láti. o ṣáà ti ní òfẹ́ dá sí. rárá o mi fẹ́ sọ pé ọ̀bọ̀ sọ pé ká sọ pé ká sọ díẹ̀ ká mẹ́rin dákẹ́ ni. ta ló sọ bẹ́ẹ̀ ta lẹni tó sọ bẹ́ẹ̀. ẹni kẹ́kọ̀ọ́ bí òbò bí okó ní tèmi máa ń dùn ni. ta lẹni tó sọ bẹ́ẹ̀ pé kán má sọ. ẹ ò bọ́lá láti ẹ̀ka kúrò mẹ́lọ́ kẹ́kẹ́ ẹ̀ka sọ. adúrú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ká má sọ ń pa ẹ̀. ó yẹ kó pílánì fún gẹ́yì ni wàhálà ó yẹ kó pílánì kí ogun wọn pàdé níbì kan ọlọ́run ọba. ká ló rìkọ́ọ̀dù fídíò ká ló rìkọ́ọ̀dù ṣé ṣíàmà ló rìkọ́ọ̀dù àbí odò ọmọ ìgbọ̀ngàn ló rìkọ́ọ̀dù. ṣíàmà àwọn méjì lọ́jọ́ rìkọ́ọ̀dù ara wọn ṣíàmà ń rìkọ́ọ̀dù gẹ́yì náà rìkọ́ọ̀dù. no ṣíàmà sọ reason tó ń ṣe rìkọ́ọ̀dù o ṣíàmà sọ reason tó ń ṣe rìkọ́ọ̀dù. ṣíàmà ní pé àwọn sẹ́ndì ẹ̀ sí lesbian ọ̀rẹ́ ẹ̀tọ́ ẹjọ́ ń ṣe méjì ló ń ṣe bisexual ni bisexual ni ó ṣe obìnrin ṣakọ́ṣabo ni ẹgbẹ́ ẹ lọ fún àgọ́ wọnú ayé. ẹ̀kí ló tó wá mórí ọkùnrin tó fi ń lura wọn báyìí. bẹ́ẹ̀ láti ọmọ commissioner of police ni o ọmọ ọlọ́pàá ni o. ọmọ ọlọ́pàá ni. ọmọ ọlọ́pàá ni. ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí àbí ọlọ́pàá tẹ́lẹ̀. commissioner of police tó rí rìtáyà tó lé kúrò zone 2 bàbá ẹ̀ ni. bóyá kọ́ọ̀sì ni bóyá bàbá ẹ̀ ti lọ gba bribe ó ti dé Olúwakẹ́mi ẹ fẹ́ ganu Olúwakẹ́mi Ajíbọ́lá ó yà ọ́ mú. èmi ṣẹ̀dé bíi ni mò ń lísìn sí nǹkan tẹ́ ń sọ because mo ṣẹ̀ darapọ̀ mọ́ yín ni. ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni. mo ń lísìn sí nǹkan tẹ́ ń sọ mo fẹ́ gbọ́ mi ò tí ì mọ bí tẹ́ ẹ bá dé o. ìwọ̀n bá tẹ́ gbọ́ ẹ sọ lé lórí. kò sí fi ta bá dé ọ̀rọ̀ tó ń lọ náà. ẹ̀sọ́ díẹ̀ kẹ́mẹ́ ló kúrò ẹ̀sọ́ díẹ̀ ló ìtẹ́ gbọ́ náà. ẹ̀sọ́ díẹ̀ kẹ́ ìwọ̀n bá tẹ́ gbọ́ náà ẹ sọ̀rọ̀ lé lórí. mi ò tẹ̀ tí gbọ́ dáadáa bọ̀ nǹkan tí n bá question lèmi máa béèrè tẹ́ ẹ bá ní pé kí n sọ̀rọ̀ question tẹ́mi máa béèrè ni pé ẹjọ́ ẹni tán ni ó send pé ìwọ́n ya kíní ìwòwò yẹn ṣé wọ́n send it everybody ti rí nítorí èmi ò tí ì rí. èwo everybody. àwa ti rí àkọ́gbá sórí fóòtò pé rọ́bìṣì ni èmi ti rí mo ti wo dáadáa. èmi ò tí ì rí báyìí péjì tó wà ní bálàtì. dẹ̀yìn tẹ́ bá lè bá wa ṣé káwa náà rí kí n fojú mi rí ẹni tó bá mi lọ́wọ́. kí lẹ̀ rí kiri. sódà má lè mọ nǹkan tí mo fẹ́ sọ. bọ́dà tí mo ti ẹ̀yìn ẹ̀ sẹ́ǹdẹ̀ sí mi tẹ́wọ̀n pé gbàgbé mi ò kọrí tọjọ́ ẹ̀ mo sẹ́ǹdẹ̀ sí mi. bọ́dà láti bọ́dà láti. bọ́lá tẹ́ fẹ́lẹ̀ fi wa. bọ́dà láti. bọ́dà láti. nẹ́tíwọ̀kì mọ́ ò dá. bọ́dà tí ó yẹ sẹ́ǹdẹ̀ sí ó yẹ dá sí mi tẹ́wọ̀n pé gbàgbé mi ò kọrí tọjọ́ ẹ̀ mo dá sí yóò yá. ṣé ó yà ṣe àìsí mi lórí WhatsApp. bọ̀dá láti mo máa ṣe àìsí yín ẹ sẹ̀dẹ̀ sí mi kí n rí sódà má lè mọ nǹkan tí mo fẹ́ sọ sí. ó bá tán. ṣé ti gbọ́. ó ga o. torí àmọ́ nǹkan tó ń lọ báyìí o ẹ má jẹ́ kétí mi di o. òkè TV èyí tẹ́ fẹ́ lọ rí yẹn Ọlọ́run má jẹ́ kó ojú fọ́. ojú ò lè fọ́ o.
èmi ò tiẹ̀ mọ ibi tí màá ti ṣe WhatsApp sí yín gan báyìí o. Bọ̀dá Láti. Ọlá Glory ẹ ṣé jàre mo ti rọ́wọ́ yín. Bọ̀dá Láti ó yẹ send tọ̀dọ̀ yín náà. Ẹ yẹ ká compare and contrast. ẹ̀yin tẹ́ wọnú inbox ẹ má wọnú inbox mi o. Bọ̀dá Láti ẹ rí àìmí ni. mo ti send ẹ̀ sí ẹ náà. mi ò kú lọ lé. Okay now. Ó pọ̀. Orí bá ṣe ń ké bí. ẹ ti fẹ́ bà justice jẹ́ ti mú sex wọ justice. kí ló fa gbogbo kòkòrò yìí báyìí nítorí ọlọ. Ẹ máa gbọ́ Kid Boss ti sá lọ Kid Boss ò kí ń fẹ́ gbọ́rù kan bí eléyìí. ó ti sá lọ. mo ṣáà rí kó ń gbé sí. ọmọ ẹ ti mú sex wọnú justice for mobile. Bọ̀dá Láti mi ò rí yín o, mi ò get bí màá ṣe dé WhatsApp yín o. Tẹ́bà ní nọ́mbà mi báyìí ẹ fẹ́. Ní nọ́mbà wọn. Ok inú inbox yìí ni mo lọ mo dẹ̀ ní send ẹ̀ sí mi. Ibẹ̀ ẹ máa pẹ́ bẹ̀rẹ̀ o nọ́mbà wọn lẹ máa gbà o. tó ti rí ọmọ. Mo ti rí ojú mi ti fẹ́ fọ́ Bọ̀dá Láti. mo ti rí lè tẹ́lẹ̀ lórí Telegram. Ojú mi ti fẹ́ fọ́ ebi ò tí ì rélé tẹ́lẹ̀. àwọn ti lórí Telegram. Bọ̀dá Láti báwo ni mo ṣe fẹ́ rí. bọ́sẹ̀ mo pé ọmọ yẹn ó bent on destroying chairman's life o àánú chairman gan ṣe mí díẹ̀ láàárọ̀. Bọ̀dá Láti. wọ́n ṣe mí díẹ̀ ọlọ́run. kí ló ṣẹlẹ̀ wọ́n ti ń pè mí. jẹ́ rí náà. ẹ ti gba nọ́mbà wọn ni. bọ̀dá balẹ̀ fẹ́ rí. ẹ fún mi ní nọ́mbà náà. ẹ fún mi. Ok ní nọ́mbà host +3. ó ṣe wá ń kájí bọ́lá lára báyìí ó ti ń tó àyín lára tó tó yìí. abẹ́ ìbọn yẹn pariwo Bọ̀dá Láti. láti bẹ́tà host yìí ni láti bẹ́tà host yìí ni àbí followers gidi ni yóò ẹ̀kẹ́ ní nọ́mbà Bọ̀dá Láti lọ́wọ́. Nibo la mute now. ó wà lára wọn. ẹ rí pé ẹ ti bà íńtánẹ́ẹ̀tì jẹ́ ta ló bí ọmọ yìí náà ọ̀dájú obìnrin ni o ọ̀dájú obìnrin lọ́mọ yẹn ó ti pa ọkùnrin gan sórí ìdúró láì ṣe pé bóyá ọkùnrin ló ní kó bọ́ra ẹ̀ sí òhò fúnra rẹ̀ ló bọ́ra ẹ̀ sí òhò ẹ imagine
fúnra rẹ̀. Wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn o, wọ́n ní bó ṣe máa ń ṣiṣẹ́ máa ń ó ti bá yọ ọkùnrin